Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú kalẹ̀ gbogbo ọmọ kóòtù òjíire. Ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan. Ẹ jẹ́ á dára wa lẹ́kọ̀ọ́. Ní ayé òde òní, àrùn kan ń bẹ tó pọ̀ níta tá à ń pè ní àrùn jẹjẹrẹ. À ń pè ní àrùn jẹ̀fun-jẹ̀dọ̀. Ẹ̀dọ̀ ni àrùn yìí máa bá jà. Àwọn onígẹ̀ẹ́sì á pè é ní cancer. Àwọn bàbá wa náà ní gbìyànjú tí wọ́n máa ń ṣe sí àrùn báyìí fẹ́ni tó bá mú. Tí ẹ bá bo àrùn mọ́ra, yóò pààyàn dànù. Ṣùgbọ́n tí ẹ bá ké gbàjarè síta, èèyàn ó rí ìtúsílẹ̀ lórí ẹ̀. Ẹ gbọ́ báyìí, ọgbọ́n wo làwa dá sí? Ọlọ́run lọ́ba alágbára o, Ọlọ́run sì lọ́ba alámọ̀tán. A ti fún yín lóríṣiríṣi, a tún fún yín lómi ìṣe. Ẹ bá ń tọ́jú kóró náà ọsàn wẹ́wẹ́, òrombó. Lórílẹ̀-èdè Benin wọ́n á pè é ní citron, ọsàn citron. Kóró inú rẹ̀, ẹ̀sà akọgbẹ, oṣù gidi. Ẹ lọ́ kórí lọ́múlọ́mú, ẹ kó oṣù náà sẹ́gbẹ̀ẹ́ kan. Èèpo igi jẹ̀bò, ẹ lòun náà kó kúnná dáadáa. Èèpo ọ̀gẹ̀dẹ̀ àgbagbà, ẹrẹ wẹ́wẹ̀wẹ́ ẹ̀sà akọgbẹ. Tó bá ti wá gbẹ, ìyèré, kànáfùrù, egbò àkéréjù kan, ẹ lọ gbogbo ẹ̀ papọ̀. Ẹ lọ gbogbo ẹ̀ pọ̀ pátápátá. Ẹnikẹ́ni èèyàn máa fi lo kókó gbóná. Kí ni mo pè é? Kókó gbóná. Ní agbára Ọlọ́run. Kódà mo tí mo fi lẹ̀ yìí, ó tún wúlò fẹ́ni tí ọ́sà bá máa ń dà láàmú. Tóun náà lò, yóò rí àánú gbà. Ọlọ́run ọba yóò dáwọ́lé, yóò sì rí ìtúsílẹ̀. Ẹnìkan kì í mọ nǹkan táwọn. Ọlọ́run lọ́ba alámọ̀tán, bó ṣe jẹ́ nù. Ìtọ́jú ewé àti egbò Elédùà ló fi rán Lúpọ̀nà ọmọ Ayédáre. Má bo ẹnu. Ilé ọkọ lọ wà ní, ibi iṣẹ́ lọ wà ní, sẹ́ẹ̀rì lọ déédéé. Àbí o ti wà nínú ogun ìdè kan tipẹ́ ni. Ọlọ́run ọba lọ́ba alágbára o, á ràn ra wa lọ́wọ́. Àbí ìlú òyìnbó lọ wà ní, gbogbo àwọn iṣẹ́ tá a ti fílẹ̀ tó bá fẹ́ àbọ̀ ṣe owó ni o. Gbogbo ẹ̀ là ń fílẹ̀ yìí tó bá lè ṣe fúnra rẹ̀. Àwọn tó bá bẹ̀ wá, á sọ yìí tá a gbà fún ọba ti lè san àbọ̀ ṣe. DHL ó sì bọ̀ gbé, yọ kàn lára gbẹ̀gbẹ̀gbẹ̀. Wọ́n lọ sanwó DHL o, adára fún wa o. Gba nọ́mbà yìí mọ́ ọ̀dọ̀ +23480 3298 3298. Nọ́mbà orílẹ̀-èdè Benin mi nìyẹn. Àbí nọ́mbà Nàìjíríà mi nìyẹn. Tó bá ti pè mí dàrẹ́tì tí ọ̀la mi ò sí Nàìjíríà, bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí mi ò sí Nàìjíríà, orílẹ̀-èdè Benin mo wà. Àmọ́ bá mi sọ̀rọ̀ ní WhatsApp ẹ̀ +23480 3298 3298. Yẹn fún ọ ní nọ́mbà orílẹ̀-èdè Benin +229 01 54 65 1928. Ọ̀gbọ́n dáadáa +229 01 54 65 1928. Tí àwẹ̀ bá ti parí tán gbàrà, á pàdé ara wa lórílẹ̀-èdè Côte d'Ivoire, Abidjan. Gbogbo ẹ̀yin èèyàn mi tá ń pè mí láti Abidjan pé ńjọ́ wo lẹ́wà, ńjọ́ wo láàrin yín, òun ni mo ti tó yín lọ́wọ́ yìí. Gbogbo ọwọ́ tó bá fẹ́ rí wa tó wà lórílẹ̀-èdè Côte d'Ivoire, Mali, Burkina Faso, Liberia, tẹ́tí ọgbọ́n o, kò sì mú nọ́mbà mi sọ́dọ̀, wọ́n máa bá mi sọ̀rọ̀. Má ti dé gbàrà ní ti dá wa lóhùn. Ẹ sì mọ̀ pé rere ni Olúwa. Gbogbo ẹ̀yin tí ẹ ti gba ewé yín, gbogbo ẹ̀yin tẹ́ ti gba egbò yín, yóò bá yín lára mu, kò ní gbòdì lára yín o. Mo kí ẹ̀yin èèyàn wa tẹ́ wá láti orílẹ̀-èdè Togo láàárọ̀ yìí. Dáadáa lẹ́bàálẹ̀ yín o, dáadáa lẹ́bàálẹ̀ yín o, á dára fún yín o. Tiwa lọ́lọ́run ó ṣe, kò ní ṣe tọ̀tá wa o. Tiwa lọ́lọ́run ó ṣe o.
ètò yìí bá dọ́wọ́ rẹ̀ tó sì fẹ́ kó jẹ́ fún wọn náà pín káwọn èèyàn jàǹfààní ẹ̀. Má bò ó mọ́lé, èmi ò fi sáhún sí ọ, wọn náà má fi sáhún sí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀, má dáwọ́ bò jọ jàǹfààní fún wọn. A dára fún wa o, ire o, ire kàbìtì.